Mo kí gbogbo àwa ọmọ kóòtù òjíire, mo kí gbogbo àwa ọmọ ilẹ̀ Yorùbá, mo dẹ̀ kí gbogbo àwa tá bá láǹfààní láti máa wo Àtìbà. Mo kí Ọlọ́run ọba tó ṣẹ̀dá ayé àtọ̀run, alágbára lórí ayé àtọ̀run. Mo dẹ̀ kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ́ wà lórílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ tẹ́ wà nílẹ̀ Yorùbá. Mo máa ń láǹfààní àti gbọ́ prógrámù Mr. Talọlọ́run. Mo máa ń gbọ́ dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ gbà mo dẹ̀ máa ń rí ẹ̀kọ́ kọ́ nínú ọ̀rọ̀ wọn. Ẹ jẹ́ ká gbàgbé nípa tẹ̀sìn. Ẹ jẹ́ ká gbàgbé nípa tẹ̀sìn. Lójoojúmọ́ tẹ́dà bá ti ń jí, tẹ́dà bá fẹ́ máa jẹ́ kí làákàyè wọn mọ̀ pé ó gbọ́dọ̀ máa kẹ́kọ̀ọ́. Ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni ẹ̀dá máa ń fi ń kọ́ ẹ̀kọ́. Tó bá fi mókù tó ti kú, tí fi ń kọ́ ẹ̀kọ́, kí wà ní tàwa tá a wà láyé, tá a wà láàyè. Àbẹ́mọ̀ pókù tí ń kú, tí wọ́n sọ fún pé mọ́jọ́ kan mọ́jọ́ kò ló, ẹ mọ̀ pé ẹ̀kọ́ ni wọ́n ń kọ́. But látàrí ibi tó bá ti wá ń kẹ́kọ̀ọ́, máa mọ̀ pé ẹni tó ń kọ́ ẹ lẹ́kọ̀ọ́ yìí, ìṣepò náà gbọ́n tán o, ìwọ náà lè kó náà lẹ́kọ̀ọ́. Ṣé rí Talọlọ́run, ọ̀rọ̀ wọn bí ṣe máa ń dáa tó, tí ó máa ń wù mí gbọ́ tó. Ìgbà tí mo gbọ́ ilé, ó shake me somehow. But tí máa sọ̀rọ̀ lórí ẹ̀, tí máa wá sí analysis mi, mo mọ̀ pé àwọn ọ̀jọ̀gbọ́n máa digest ẹ̀. Wípé kì í ṣe pé bóyá torí ìfẹ́ Alhaji Oríyọmí Hamzat ni mo fi fẹ́ sọ nǹkan tí mo fẹ́ sọ. Quite alright, Alhaji Oríyọmí Hamzat lè jẹ́ olólùfẹ́ mi, Àgbàlá Gabriel lè jẹ́ olólùfẹ́ mi, anybody tọ́lọ́run bá ti dá olólùfẹ́ mi ni. Pé ẹ̀sìn òpè mi àti Talọlọ́run pọ̀ yẹn, ìyẹn ò pé kí n hate ẹ̀. So tó bá jẹ́ ẹlẹ́sìn àbáláyé Ọlọ́run ni. Tí má jẹ́ mùsùlùmí Ọlọ́run ni mí. So mi ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ní nǹkan tí mo fẹ́ sọ nípa Talọlọ́run. Ṣùgbọ́n kó tó di pé mo sọ, tó di pé mi wá yọ àwọn kankan, ẹ̀yin tẹ́ gbọ́n jù mí lọ, tẹ́ ní làákàyè jù mí lọ, ẹ bá mi wo fídíò Talọlọ́run yìí, kẹ́ gbọ́ nǹkan tí wọ́n sọ. Pékélé arúgbó jẹ gbèsè ta ní òsán. Mo mọ̀ rí mú ètè sọnù lórí ọ̀rọ̀ Muyideen Arìngínní. Wọ́n ti ní ká mọ̀ pé Àgbàlá Gabriel mọ́mọ́. Lórí ọ̀rọ̀ Muyideen, òun àti Arìngínní wọ́jà. Ìyẹn kan wá ṣẹlẹ̀ bí ọjọ́ mẹ́ta sẹ́yìn nìsín. Tí mo láǹfààní, èmi ò ní nọ́mbà Muyideen àtàgbàlá àti Arìngínní, mi ní nọ́mbà kankan. Lẹ́yìn pàṣẹ bí ọjọ́ mẹ́ta sẹ́yìn tí mo wá láǹfààní àti bá Muyideen sọ̀rọ̀, mo wá fẹ́ kẹ́ gbọ́n tí mi àti ẹ sọ, kí wọ́n lè ráyè sọ ìfún ọ̀sán gan ẹ gbọ́. Bàbá Ajígini ó fẹ́ tẹ̀yìn wọnú kéwú àbí ipe láti kéwú àbí láti mọ rírí lò lọ́mọ lẹ́yìn torí kò yé mi. láti kéwú láti máa rí mi lò náà ní. Láti kéwú láti máa rí mi lò. Ìsọnidẹrú. Láti sọ mí dọ̀mà kéwú. Torí mo wo fídíò rẹ̀ kan, mo wo fídíò Ajígini kan tó gbé yín ẹ̀gbẹ́ báyìí. Ọgbọ́n àti sọ mí dọ̀mà kéwú náà ní. àti pàápàá jùlọ láti jẹ́ kó lè bá máa rí yín lò fún mídíà rẹ̀, káyọ̀ lè bá máa rí yín lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Ẹ mọ̀ pé fọ́lọ́ àti ìrọ́gùnrin máa pọ̀ sí táwọn èèyàn bá ti ń rí mi lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Ọkùnrin náà ni ara gbogbo ńdọ́fẹ́ máa lò mí fún náà nìyẹn. Bọ́n mo ṣe àtètè gẹ́ẹ̀sì mo ti tètè jábá mi. But ó tẹ̀mí gbọ́ ni pé Ajígini pé ó fún yín ní $1 million wípé ẹ fi sí ṣọ́ọ̀bù wípé. One cover. Ajígini òfin mi one cover òfin mi $1. Tó lọ́rùn oúnjẹ. Pẹ̀lú bẹ́ẹ̀ sì wá fún yín ní kankan yẹn, ǹjẹ́ ẹ jẹ́ kí Oríyọmí ó padà mọ̀. Ó ti pé kí n jẹ́ kí Oríyọmí ó padà mọ̀. Ó yẹ ká ẹ jẹ́ kí ohun tí wọ́n bẹ̀rẹ̀ pé ǹjẹ́ ẹ jẹ́ kí Oríyọmí ó padà mọ̀ pé àwọn kìíní yóò ṣe nǹkan kan. Ẹ máa gbọ́ jẹ́rí Oríyọmí gan ti rìfà látìgbà tí Àgbàlá
tó ti fẹ́ sọ ti Oríyọmí di ẹbí. Ó fẹ́ sọ toríyọmí di ẹbí lórí ọ̀rọ̀ mi. Ni Oríyọmí fi wá jáwọ́. Oríyọmí torí ṣé ẹ mọ̀ di tó yẹ kí n bẹ̀rù ẹrú bẹ̀rẹ̀ báyìí ni pé ṣé ẹ mọ̀ pé nígbà tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ Oríyọmí náà wà ń bẹ̀ Oríyọmí náà sì mọ̀ pé ọ̀dọ̀ Ajígini lẹ́wà so kọ́rọ̀ wa tó di bá mi kílẹ̀ ò tó mọ́ ó yẹ kó Oríyọmí náà mọ̀ sí pé ẹ ṣe ẹ̀kan fún bọ̀bọ̀ yìí ẹ̀kan wá ń fi jìyà lásán ẹ̀kan fi pawó lásán ṣé bí Oríyọmí ṣe bá jà fẹ́tọ̀ ọmọnìyàn ló ń pera rẹ̀ ó yẹ kó Oríyọmí ó yẹ kó lè tú di Ajígini síta pé Ajígini ò ṣe ẹ̀kan fọmọ yìí ó kàn fi wá fọ́lọ́wà sí ni o. ẹ rí bàbá mi. mo wà pẹ̀lú yín ọ̀dọ́mọ́ kèmílà ni. ẹ máa gbọ́ èmi máa ń sọ nǹkan kan ṣé ń gbọ́ mi báyẹn ń sè. àgbàlagbà kì í sọ̀rọ̀ bí èwe. Oríyọmí fẹ́ ń wò yẹn ṣé ń gbọ́ mi báwọn. ọgbọ́n àgbà ló lò tó fi dọ́gbọ́n sá sẹ́yìn lórí ọ̀rọ̀ yìí. Ó dọ́gbọ́n sá sẹ́yìn lórí ọ̀rọ̀ yìí ni. Ó dọ́gbọ́n sá sẹ́yìn lórí ọ̀rọ̀ yìí. Ọ̀dàlẹ̀ dáálé. Ó dọ́gbọ́n sá sẹ́yìn lórí ọ̀rọ̀ yìí. Torí pé tí ò bá dọ́gbọ́n sá sẹ́yìn ṣé ń gbọ́ mi bá ní ìsìn. Àwọn blọ́gà tí pásọ̀ yẹn ń kó owó fún ẹ̀rí pé ariwo mi làwọn blọ́gà yẹn ń pa. Tó bá jẹ́ pé Oríyọmí ò dọ́gbọ́n tó bá jẹ́ pé Oríyọmí ò sẹ́yìn ni ṣé ń gbọ́ mi báwọn. Ariwo Oríyọmí ni àwọn blọ́gà ọ̀gá máa pa lórí ọ̀rọ̀ mi. Ẹ ti gẹ́gẹ́ báyẹn. Ó yé mi. Ọgbọ́n àgbà ni Oríyọmí lò. Aláyé mú rìvásì. Ọdọ́gbọ́n mú rìvásì ni. Èmi ò dá lẹ́bi o, kò sẹ́bi rẹ̀ bí ọ̀rọ̀ o. Bẹ́ẹ̀ni kò sẹ́bi rẹ̀ ń bẹ̀. Ṣùgbọ́n. Kò fẹ́ jẹ́ kí pásítọ̀ yẹn pa epo sí aṣọ àlà òun ni. Ẹ máa mọ nítorí kèmí ní kẹfí kó mọ̀ ni pé kò bá wù mí kẹ́ ẹ jẹ́ kó mọ̀ torí ó yẹ kó nínú lọ́wọ́ tóun náà ó lè ṣe lórí ẹ̀ torí pé lọ́kàn gbogbo àwọn èèyàn nísìn bí ẹni pa Ajígini ti kọ́lé fún yín ó ti ra mọ́tò fún yín ó ti ṣí ṣọ́ọ̀bù ó ti ṣe gbá kan torí gbogbo ṣọ́ọ̀bù POS ipò dẹ̀ fún yín ní 2 million àbí ìyẹn kan kẹ́ fi bẹ̀rẹ̀ láì mọ̀ pé Ajígini náà wá ní nǹkan kan ṣe. Bàbá ṣe rí ọ̀nà téèyàn tó lè gbà ràn mí lọ́wọ́ báyìí ọ̀nà méjì ni. Ṣé ń gbọ́ mi báwọn? Ọ̀nà alákọ̀ọ́kọ́ ni wípé báńkì àkáǹtì mi èèyàn lè bá mi sẹ́ndì owó síbẹ̀. Ọ̀nà alákọ̀ọ́kọ́ náà. Ọ̀nà ẹlẹ́ẹ̀kejì wá ni wípé TikTok page mi. Ṣé ń gbọ́ mi báwọn? Mo ń gbọ́. Torí ojoojúmọ́ ni mò ń ṣe program lórí TikTok mi báyìí. Ṣé ń gbọ́ mi báyìí ní ìsìn? Ẹ tí ò bá ti ràn mí lọ́wọ́ láti bá mi sẹ́ndì owó sí báńkì àkáǹtì mi. Ṣé ń gbọ́ báyìí? Ẹni yẹn ń láti ràn mí lọ́wọ́ láti fún mi ní gift lórí TikTok. Programu TikTok mi. So lẹ́yìn yẹn ṣé ń gbọ́ mi báyẹn ká a bá tó ń sọ wípé a tó fẹ́ máa jà fún ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn kan àbí pé a fẹ́ máa ẹgẹ́ pé a tó fẹ́ máa mọ ẹnu lọ síbi ọ̀rọ̀ tó ti kúregbè because ọ̀rọ̀ tó ti kúregbè lọ̀rọ̀ tó wà láàrin ìgbà àti pásítọ̀ yẹn. Èmi ò sọ̀rọ̀ pásítọ̀ ìsọ̀rọ̀ pásítọ̀ ọ̀rọ̀ pásítọ̀ kò lè mi sọ kò ní tó kàn mí pẹ̀lú pásítọ̀ ṣé à ń gbọ́ ọ̀rọ̀ pásítọ̀ kò ló kè mí báyìí. Báwo èèyàn ṣe ìrànlọ́wọ́ ọ̀tọ̀dọ̀ tiẹ̀ ti pọ̀ ènìyàn. Ṣé ẹ mọ̀ bàbá ìrànlọ́wọ́ ṣe dìde lọ́dọ̀ ẹlòmíì níbi mi rí tí. Bùrọ̀dá Muyideen ohun tẹ̀mí sọ ni pé ọ̀rọ̀ pásítọ̀ kàn mí kò sí kàn mí pẹ̀lú ọ̀rọ̀ pásítọ̀
àti kò lórí chapter yẹn ọ̀rọ̀ tí ọ̀rọ̀ ọ̀nà lọ́wọ́ làwà dúró lé lórí báyìí àbí fún sòye yín. bẹ́ẹ̀ ni mò ń sọ. àbí ó tún wá fẹ́ bọ̀rọ̀ jẹ́ ni pé gbogbo èèyàn gbogbo ayé àwọn ajígini wọ́n ti jẹ́ kí gbogbo ayé ó gbọ́ pé àwọn ti rẹ̀yìn lọ́wọ́ àwọn ṣọ́ọ̀bù àwọn ti gbá kan àwọn ti ṣàwó kan. ṣé ẹ mọ̀ pé tí a bá fẹ́ sọ fáwọn tẹ́ ìbáyọ̀ sáwọn yẹn pé ẹ ti bọ́ọ̀lù àṣírí rẹ̀ lọ́wọ́ ní tí gbogbo ayé wò ni pé ẹni tí wọ́n ti ṣí ṣọ́ọ̀bù fún. bàbá tẹ́fẹ́ kò tọrọ látijọ́ tí mo ti fura pé wọn ò lè ṣe nǹkan kan fún mi lèmi ti sápò ní ike wọn tí ń lọ ní ike wọn mọ́. ṣé ẹ ti gbọ́dọ̀ báwọn. mo dá wà lórí ọwọ́ mi ní báyìí. ṣé pé kẹsàn án ló ń ṣọ́ọ̀bù pos. kẹsàn àwọn wọn ti ṣọ́ọ̀bù pos fún mi o. kẹsàn àwọn ni wọ́n ti ṣọ́ọ̀bù pos fún mi o. ó yá bàbá èmi bèrè kan o ó lè wá ní ajígini wá sí gangan fún yín báyìí. ẹ̀yin máa wò ó ti yín yẹ́rí tẹ́lẹ̀ má tó séèyàn lóore ṣé ń gbọ́ mi báyìí nìsín ẹni tó la ọ̀nà béèyàn ó sì máa jẹ̀rí mu téèyàn máa rí náà rí lò tó lànà rẹ̀ fún yàn tẹ́lẹ̀ má kò séèyàn lóore lọ. tó lànà bí oṣù máa rí náà rí lò fún yàn. bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀ má kò ó séèyàn lóore òun nìyẹn. Gbogbo táwọn ń dánwò yẹn ajígini àǹkó gbogbo yẹn bí ìgbà téèyàn ń bí wasting of time ni. bí ìgbà tó fẹ́ máa fi wọ́n náà ti jẹ. yes bí ìgbà tó fẹ́ máa fi yẹn wọ́n náà ti jẹ. ọ̀nà àlùjọ náà wọ́n fẹ́ lálẹ́ ọ̀nà àlùjọ náà ni. wọ́n fẹ́ la ọ̀nà àlùjọ náà lẹ́yìn. tẹ bá wọ́n tẹ fẹ́ kọ́ kéwú tẹ fẹ́ fún kéwú tẹ fún lẹ́kọ̀ọ́ kéwú ẹ lọ́kọ̀ àwọn kéékèèké náà kágàlagà láì máa kọ́ lẹ́kọ̀ọ́ kéwú irú ìmúlẹ̀ irú wo ni. àmì kò yé mi o. táwọn ẹgbẹ́ kò kéwú ẹ lọ́kọ̀ àwọn kéékèèké tí wọ́n ti gùnmú tí wọ́n ti yọ lórí oko ẹ máa kọ́ wọn kéwú sáwọn ọ̀gá lẹ́kọ̀ọ́ kéwú. bẹ́ẹ̀ ni àbí. ẹni tó ti ní responsibility. àbí. báyà ní kó a máa tẹ̀lé ọkọ máa kéwú ọ̀lẹ́ ń tẹ̀lé àfáà yìí. ọ̀lẹ́ ń tẹ̀lé àfáà yìí. ẹ káàbọ̀ mo rò pé ti gbọ́ ní tí mo fẹ́ clear nǹkan mẹ́ta péré náà. àkọ́kọ́ mbẹ̀ mo kọ́kọ́ fẹ́ clear ọ̀rọ̀ àfáà Jígini. àfáà Jígini mo kọ́kọ́ fẹ́ dojúkọ kó tó di pé máa padà síbi ọ̀rọ̀ ta lọ́lọ́run. tí Muyideen tí ò bá sọ báyìí tí ò bá sọ jù báyìí lọ fáfáà Jígini ọmọ àlè ni wọ́n. torí pé ọlọ́mọlọ́mọ wọn ọ̀dà ẹnìkan ló ràn lérù délé lánàá tó fẹ́ rí ọmọjọ́ lọ́mọ lọ yìí. ẹ já dúpẹ́ lọ́wọ́ ẹni tó lọ mú tó lọ́hún lò tó lọ mú Muyideen kúrò nínú ayé kan tó mú wọnú ayé mi. gbogbo yín lẹ rí ẹ̀yin náà ó ti kọjá ń bẹ̀rẹ̀ àtàfáà Jígini àtàfáà Àrìngìnì gbogbo wa láti jọ kọjá ń bẹ̀rẹ̀ tá a ti bá Muyideen pàdé. ṣùgbọ́n torí pé Ọlọ́run ò sí wa lójú inú láti rí pé ẹni yìí ó sì di hope àbódi èèyàn mélòó tá a rí pé ó wà ní condition yẹn tí gbogbo wa lọ assist ẹ tá a lọ yọ jáde kúrò níbi tó wà. kódà kó jẹ́ pé ibi náà làgbàlá Gabriel ṣe fún ṣùgbọ́n kọ́kọ́ jẹ́ kó mọ̀ pé ayé pé méjì. tó máa sọ pé ayé pé méjì kì í ṣe pé yóò kú yóò lọ ayé mi. ìgbésí ayé yìí náà ni ìgbésí ayé tá à ń lò nínú ayé tá a wà yìí iná ní jẹ́ ká mọ̀ pé ayé pé méjì àbí ayé pé gbà. now ṣe wá rí ẹ̀dá tọ́lọ́run bá dá ní ẹlẹ́dẹ̀ torí pé tẹ́ ẹ bá mú ẹlẹ́dẹ̀ tẹ́ ẹ bá mú kúrò nínú ẹrẹ̀fọ̀ tẹ́ ẹ wọ wáìtì fún tẹ́ ẹ fi góòlù sí lọ́rùn ajé ń gbọ́ kílẹ̀ ò tó ṣú yóò tó gbé lọ́nu ẹrẹ̀fọ̀ padà. irú rẹ̀ bẹ́ẹ̀ ilẹ̀ dàbí Muyideen. tó o bá wá fẹ́ assist irú ẹ̀dá bẹ́ẹ̀ yẹn o gbọ́dọ̀ múra dáadáa kó o dẹ̀ ṣọ́ra dáadáa. èmi ò mà níyàn Ajígini o èmi ò mà níyàn àfáà yẹn tán fi ń sáré tẹ̀lé Muyideen. èmi ò mọ̀ bóyá bí Mr. Talọ́lọ́run sì sọ
bí wọ́n fẹ́ fi wá followers tàbí wọ́n fẹ́ fi boost page wọn tí wọ́n rí pé nǹkan tó ń trend lọ́wọ́ ni. So ṣé mo sọ fún yín nígbà tí wọ́n fi Muyideen sínú ẹ̀sìn wọ́n fi sílé àlùwàlá wọ́n fi sígbà wọ́n fi sáwò mí ṣé Muyideen sọ fún yín pé òun fẹ́ ṣẹ̀sìn ni? Muyideen wá bí tí ó jókòó tẹ́kàn mọ́ fún ní tí ó máa jẹ ni tí ò ní sí pé yóò máa ṣe nǹkan kan lẹ́yìn náà ìgbé kó jìdí kó lọ ta tẹ́tẹ́ tàbí kó lọ ṣe nǹkan nínú ayé. Ẹ̀dá bẹ́ẹ̀ ni. Eléyìí ò pé kí n sọ pé bóyá Àgbàlá Gabriel is the best nínú ayé o, ẹ gbọ́ mi dáadáa. Ṣùgbọ́n gbogbo wa náà lòbí kọ̀ọ̀kan bí tí ìyá àti bàbá wa bí wa, ẹlòmíì ò gbọ́njúmọ̀ ìyá àti bàbá ẹ̀, ẹnìyẹn dẹ̀ sáyé ó dẹ̀ ráyè ṣe torí ẹni tí wọ́n bá bí ọ̀tún ra rẹ̀ bí. Àwọn òbí tán bí wọ́n ti tún bí wọ́n ti bí àìlètúnra rẹ̀ bí lọ sọ́dẹ̀rọ ibi tí Àgbàlá Gabriel ti rí. Gbàtà Àgbàlá Gabriel náà wá rí tó wá tuntun bí tó sọ́dà tún bí kí ló dé tó ń gbọ́n tó ra rẹ̀ bí? Ṣé dandan ni kó ṣe pé ó tó máa ṣẹlẹ̀ lọ sí àgùnbánirọ̀ níbì kan tàbí máa lọ brace ara ẹ̀ mọ́bì kan? Kí ló tí ó lè dá dúró? Lifetime ẹ̀ ní tí wọ́n fẹ́ kó change ó ti change ń bẹ̀. Ìgbésí ayé ijó ní tó ń lò òun náà ò lè padà síbi ìgbésí ayé yẹn mọ́. Ẹnìkan ló sọ dẹni tí ò jẹ́ kó lè padà síbẹ̀ mọ́. Kí wá láàfáà Ajígini fẹ́ ṣe fún? Ṣé ẹ rò pé tó bá dàbí ẹni pé Mr. Muyideen tó bá ṣe pé ọ̀dọ̀ kidnapper ló ti rí ìgbàlà ibẹ̀ náà ni ó dùn sí, tó bá yẹ pọ́dọ̀ olè ló ti rí gbàlà ibẹ̀ náà ni ó dùn sí, so kò síbi tó ti lè rí gbàlà tí ò ní dùn mẹ́. Ẹ̀dá bẹ́ẹ̀ ni. Torí mi ìròpó tó yẹ kó jáde kódà tá a fa Ajígini bá tún ṣàbúrú fún jù bẹ́ẹ̀ lọ ìròpẹ́ dà tó yẹ kó jáde tó yẹ kó sọ síta ni. Wọ́n wá ń kọwọ́ bò láwọn wọ́n wá ń fa Muyideen láwọn Muyideen náà wá ń jábọ́. Kò wá ràn lọ́wọ́ pé ẹ wáṣẹ́ fún mi, kò wá ràn lọ́wọ́ pé ẹ assist mi ibi tí màá máa dúró sí, ìrànlọ́wọ́ ẹ fún mi lówó tó bá dẹ̀ ti nàta kó tó máa wówó mi, irú ẹ̀dá bẹ́ẹ̀ ni. Mi ò sọ́rí láti sọ. Ṣùgbọ́n mo wá padà síbi ọ̀rọ̀ ta lọ́lọ́run wípé ìsọ̀rọ̀ wọn ó mú àwọn ìkórìíra kéékèèké kan tí wọ́n ní sí Oríyọmí Hamzat ó mú dání. Yes, èmi ò sọ pé Oríyọmí Hamzat dá. Ṣùgbọ́n láti lè máa wá bí Mr. Muyideen pé okay ìgbà tí ìgbésẹ̀ wo làlájì Oríyọmí Hamzat wá gbé nígbà wọn á gbọ́ pé Ajígini ò ṣe dáadáa. Ṣàlájì Oríyọmí Hamzat ló mú lọ́dọ̀ Ajígini ni. Ṣàlájì Oríyọmí Hamzat ló mú kúrò lọ́dọ̀ Àgbàlá Gabriel ni. Tẹ́ bá fẹ́ blame Alhaji Oríyọmí Hamzat aspect tẹ́ ti lè blame wọn lórí kéèsì yìí ayé ti blame wọn ó dẹ̀ ti yọwọ́ ń bẹ̀ ibi tó ti ṣàṣìṣe ẹ̀dá ò lè gbọ́ngbọ́ngbọ́ngbọ́n. Okay b'Àgbàlá Gabriel ṣe dáadáa tó ṣé wọ́n blame ẹ̀? Wọ́n blame ẹ̀ lórí aspect ibi tó ti sọ jáde pé mo mẹ́gba mo wá lù ú. Kò sẹ́ni tó máa sùn máa wì bàbá kò sí bẹ́ẹ̀ yóò ṣe wì èkúté tètè rẹ̀ ò ní jóná. Ayé against the side yẹn but torí pé keep silence kò wá jẹ́ kí anybody rà lè bu rẹ̀ mọ́. So ìgbà tí Alhaji Oríyọmí Hamzat tó pè wọ́n papọ̀ àwọn nǹkan kọ̀ọ̀kan tí wọ́n sọ kódà kó ṣe pé gbogbo ohun tí wọ́n padà lọ sọ lẹ́yìn tó bá yẹ pé ibẹ̀ yẹn ni wọ́n ti sọ bóyá ilẹ̀ kó mọ̀ dáa tó ó sì ní wait ju pé ìgbà tán wọ́n padà lọ grant interview lẹ́yìn tán wọ́n ń sọ àwọn nǹkan míì nípa Àgbàlá Gabriel tí wọ́n ń tẹ̀lé ọ̀rọ̀ ẹnu Muyideen. Àwọn èèyàn tán bí mo ṣe ń sọ̀rọ̀ yìí àwọn tán ń wò mí ní làákàyè jù mí lọ wọ́n lọ́pọlọ jù mí lọ wọ́n dẹ̀ ríran jù mí lọ torí pé kì í ṣe tèmi nìkan ni wọ́n ń gbọ́ tẹlòmíì náà. Gbogbo ẹni tó bá dẹ̀ ń follow program yẹn bó ṣe ń lọ ńgbà náà ó mọ̀ pé kì í ṣe bí ọ̀rọ̀ Muyideen bá ṣe lọ ilé yẹn ṣe gbọ́dọ̀ tẹ̀lé torí pé akọ́nijẹ̀bi ni ebi gbogbo ọmọ Nàìjíríà ti wà lẹ́yìn Muyideen rí àtàwà yìí nígbà tá a tún padà pè pàdé nígbà tí everybody rí tán pé ṣerú ẹ̀dá báyìí ni bọ̀bọ̀ yìí everybody padà ní. So t'Alhaji Oríyọmí Hamzat tán bá ní àwọn àṣìṣe kan lọ́dọ̀ Mr. Talọ́lọ́hun kí wọ́n yọ fún wọn lọ́nà ṣáìdì mi kì í ṣe nípa ti Muyideen kì í ṣe nípa ti Muyideen
torí mo rí pé Muyideen gan ṣe ń pè wọ́n padà lórí Alhaji Oríyọmí Hamzat, wọ́n ń padà síbẹ̀, wọ́n wá ń lọ sọ wọ́n kò í sì sà láti sọ sálángà di kànga, ó máa rí bákan. Gbogbo tá a bá fẹ́ máa ṣe ẹ jẹ́ ká máa fi bẹ̀rù Ọlọ́run ṣe, tó bá yẹ pé Elédùmarè náà lájọ gbàgbọ́ ẹ jẹ́ ká jọ fi bẹ̀rù Elédùmarè ṣe, ẹ jẹ́ ká jọ fi bẹ̀rù Elédùmarè ṣe. Èmi ò mọ the major point tẹ kórìíra ọ lára Alhaji Oríyọmí Hamzat, bóyá torí pé ó jẹ́ lẹ́sìn Islam, bóyá torí program tó gbé dání, bóyá torí nǹkan míì, torí mo rí pé most of people bóyá gbà tí kéèsì yìí ti ṣẹlẹ̀ ẹ̀mí yẹn àwọn tó jáde, ẹ̀mí yẹn nìkan tó jáde tán ni wọ́n fi wé ànábì bó dènà ipò èyí sànábì nítorí ẹ̀ làwọn ṣe bínú sí. So this word tó bá ti mọ̀ pé òun lọ síwájú, iwájú yẹn náà ni kò máa wò, má wò ẹ̀yìn. Aisha Mr. Talolo, with due respect, mo fẹ́ kẹ́ jókòó kẹ́ study Muyideen dáadáa, kẹ́ worú èèyàn tó jẹ́. Tí ò bá wá sure fún yín sà, ẹ mú sọ́dọ̀, ẹ jẹ́ kó bá yín gbé láàrin 6 months, kẹ́ wá assist ẹ láwọn kankan, kẹ́ wá wo bí tí fíìmù yẹn máa end sí, kẹ́ lè bá mọrú ẹ̀dá tọ́lọ́ ń dá, kẹ́ lè bá mọrú èèyàn tó jẹ́. Ẹni tó bá mọ̀ pé òun fẹ́ sóore, òun fẹ́ tara Muyideen sin lọ́hùn, ẹ má condemn gbogbo ibi tó ti là kọjá, ẹ má condemn gbogbo ibi tó ti gbà kọjá. Nínú ẹni tí mo rí bí ẹni tó ṣàṣìṣe jù nú àwọn tó gbà sọ́dọ̀ òun ni àáfà Jigini, ẹ má condemn àáfà yẹn, ẹ má condemn ẹ̀, torí pé tó bá ṣe tó ṣe successful tí Muyideen fi sẹ́yìn wọn ò ní sí nínú ẹni tá a mọ̀ búlé ni. Alhamdulillah, ó ti la ọ̀nà méjì kọjá, ọ̀nà kan náà tó kù lẹ́lẹ́sìn ṣẹ̀báyé, ó ti lanu kìrìsìtẹ́nì kọjá. Muyideen àti mọ̀ pé mùsùlùmí ni, ó kọ mùsùlùmí ní ń jẹ́, a lè sọ pé mùsùlùmí ni, kìí ṣe mùsùlùmí, but ó kọ mùsùlùmí ní ń jẹ́ from beginning, torí kò ṣẹ̀ṣẹ̀ kankan, ó kọ lásán ló jọ dà wá pọ̀, properties ti Islam nílò rẹ̀. Now sí, ó ti wá la inú kìrìsìtẹ́nì kọjá, ẹni kìrìsìtẹ́nì yẹn ò dáa, àbí? Good. Ó ti tún gba ọ̀dọ̀ àáfàá kọjá, àti ní àáfàá náà dá, ọ̀yá ẹlẹ́sìn ìṣẹ̀ṣe ẹgbàá Muyideen wò, ó rẹ́dì, wàláì ẹ̀dá tí mo mọ̀ tó rẹ́dì ni. So ẹ̀yin tẹ́ bá fẹ́ràn rẹ̀, tó bá wù yín irú ẹ̀dá tẹ́ ẹ fẹ́ kó jẹ́, àwọn ibi tí Muyideen ti kọsẹ̀ kó lọ tọrọ àforíjì. Ẹ lè má ronú bẹ́ẹ̀ mi ṣe ń ronú o. Àwọn ibi tó ti ṣàṣìṣe, àwọn ibi tó ti ṣubú, ẹ lọ tún ọ̀rọ̀ rẹ̀ tò láti bẹ̀. Àwọn ẹni tó fi torí pé ó fẹ́ ṣàsọdùn, torí pé ó fẹ́ káyé rí bí èèyàn rí, torí pé ó ń grant interview, ó fẹ́ kí interview ó dùn, gbogbo ibi tí wọ́n ti ń kọ̀rọ̀ bọ̀ lẹ́nu títí ń fi ọ̀rọ̀ bà tàwọn kan jẹ́, ẹ jẹ́ kó lọ tọrọ àforíjì ń bẹ̀. Tó bá wá tọrọ àforíjì tán, ẹ jẹ́ kí Muyideen kọ́kọ́ lẹ́kọ̀ọ́ bí ẹ ṣe máa ń gbélé ayé, ẹ jẹ́ kí Muyideen kọ́kọ́ ní ẹ̀kọ́ bí ẹ ṣe máa ń gbé pẹ̀lú èèyàn, ẹ jẹ́ kí Muyideen kọ́kọ́ ní ẹ̀kọ́ bá ṣe máa ń sọ̀rọ̀, torí n tó wúwo jù, n tó burú jù ńlọrọ̀. Kò sí béèyàn ṣe lè lọ́pọlọ tó. Ọ̀pọ̀lọpọ̀ interview tí Mr. Muyideen tó ń sọ̀rọ̀ lé lórí, ó ń sọ ní sọ pé káyé lè pìtì rẹ̀ ni, but ayé ti rí tán o. Tí ìbá ṣẹni tọ́lọ̀ ń bá rán sí lókù ló lè ṣàánú ẹ̀. So gbogbo interview tẹ́ ṣe fún yìí kó lè convince you most of people, àwọn èèyàn lọ́pọlọ, àwọn èèyàn ríran gan, kó lè convince wọn, kí ló fẹ́ convince wọn bẹ́ẹ̀? Kí ló fẹ́ convince wọn? So tẹ́ bá mọ̀ pé fẹ́ràn rẹ̀, tẹ́ bá ti ń against àwọn ibi tó gbà kọjá, ẹ tún ń kọrin mọ́ lápá ni, yóò wá máa rí rẹ̀ bíi pé òun right. Ǹjẹ́ yín gangan gbà tẹ́ tiẹ̀ ń bá sọ̀rọ̀, ǹjẹ́ ìyá àwọn àṣìṣe tiẹ̀ fún, ǹjẹ́ gbogbo bó ṣe yẹ kó rìn jẹ́ lórin, ǹjẹ́ yín gangan jẹ́ kó realize Mr. Talolo? Ẹ jẹ́ kó realize ni, tẹ́ bá mọ̀ pé fẹ́ràn rẹ̀. Wọ́n ń fòbù rẹ̀ wà múni lájẹ̀. So in interest nínú ọ̀rọ̀ Muyideen mọ̀, mi ní anything, àwọn ayé gan ti gbójú kúrò mẹ́, wọ́n ti gbọ́kàn kúrò mbẹ̀, bó mo ṣe bá fídíò yìí pàdé mi mọ̀ bóyá ẹsẹ̀sẹ̀ sí ni bóyá ẹ ti ṣe tipẹ́ ni.
màá tún gbé why not àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí mo máa ń bá lọ́dọ̀ ta lọ́hùn ó máa ń àwọn kọ̀ọ̀kan máa ń jẹ mí máa ń confuse mi bó mo ṣe rí lè kò jẹ mí rárá àìsà ẹ̀dá Ọlọ́run ni Muyideen àkórìíra rẹ̀ ààrẹ sọpọ́ lọ́n ṣàṣìṣe lórí bó ṣe dá a lè blame Ọlọ́run sùtẹ́dà bá dẹ̀ ń rìn tó dọ̀bù ń mu tó ń fokòtò tó ń fogegele àjẹngbọ́gẹ̀ débi tí ń lọ ni tó bá débi tí ń lọ ọ̀nà àṣẹ fún ọ̀nà àlà fún kò gbá aládùúrà fún ẹ Muyideen Ọlọ́run tó ẹsẹ̀ ọ̀nà Ọlọ́run kọ́ ẹ̀ mọ́ ṣe ẹ̀mí àgbèrè ọkàn bí ẹ̀ máa ń ní stable mind Ọlọ́run ayọ́kù lọ́kàn ẹ̀ ẹ̀mí àsọtán ẹ̀mí ìfibi sólóore Ọlọ́run ayọ́kù lọ́kàn ẹ̀ òtíwọ́ náà jókòó ronú o wo ibi tó ti ń bọ̀ o tí mo fi mọ̀ wípé o lẹ́mìí ẹ̀mí tó fi ń báyàn gbé o dẹ̀ ní àsọ ọ̀rọ̀ tó fi ń báyàn gbé ni mo wò gbà tí Àgbàlá Gabriel pe àwọn òbí ẹ̀ bó ṣe kọ̀ndẹ́mù wọn torí àṣìṣe tí wọ́n ṣe sẹ́yìn torí pé orí Àgbàlá Gabriel ló fi kọ̀ndẹ́mù àwọn òbí ẹ̀ ńgbà náà èmi ò pa àwọn òbí ẹ̀ dá o mi ò sì pé wọn ò dá o ṣùgbọ́n mọ̀ pé yóò ní ìgbésẹ̀ tí wọ́n ó ti gbé lórí rẹ̀ kó tó di pé wọn náà wò pé tó ọmọ ìmọ̀ pa mí tó bá ti yá àdọ́mọ ìmọ̀ para rẹ̀ kó wá wòrè àjò tó rìn tó fi wá dọ́dọ̀ Àgbàlá Gabriel wá dàbí ọba nígbà tó ṣẹ̀ṣẹ̀ mọ́ ṣùgbọ́n nígbà tó fẹ́ ṣe mọ̀nàfíkì pẹ̀lú ẹ̀ Àgbàlá Gabriel dé èèyàn bú so àáfàá Jígini náà ti tún dé èèyàn bú lọ́dọ̀ rẹ̀ bó ti jẹ́ pé àníyàn tiwọn pẹ̀lú rẹ̀ lọ́lọ́run fi dá wọn lẹ́jọ́ ó clear ó wà glaring ó wà glaring ṣùgbọ́n mo gbọ́ pé n ti ń tì ọ́ náà ní tì ọ́ so mo rọ̀ ẹ́ òbí tó dé òbí tó ti ń bọ̀ ẹ̀wọ̀ òbí tó ń lọ change a lifetime ìwọ náà dẹni àmúyangàn láwùjọ olówó nìkan kọ́ ló níyì olówó nìkan kọ́ ló níyì ẹni tó bá mọ̀ wọn ara rẹ̀ tó mọ ohun tó ń ṣe òun náà máa ń dẹni iyì láwùjọ òun náà máa ń dẹni táyé máa ń fi nǹkan lọ ṣàwọn nǹkan kan ní dáadáa tí kìí ṣe lórí ọ̀rọ̀ social media tàbí lórí pé à ń tọrọ owó à ń tọrọ kankan grant interview ṣàwọn nǹkan kan táyé ò fi darí ìfẹ́ tí wọ́n ní sí ọ tí wọ́n fi darí ẹ̀ padà sọ́dọ̀ rẹ̀ yẹra rẹ̀ wò Ọlọ́run ó kàn kò sẹ́ni tó mọ̀ ṣe inú ayé àwa tá à ń sọ̀rọ̀ iná mọ̀ sí o àwa náà kò síbi tó pọ̀ kọ́lọ́ọ̀bá láàánú kó tọ́ gbogbo wa sọ́nà kọ́lọ́ọ̀bá láàánú kó kọ́ gbogbo wa mọ̀ ṣe so Mr. Tọ́lọ́run mú kí ẹ kú iṣẹ́.